ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí bọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fún tòní ẹ̀tọ́ máa bá wa ká lọ. àṣírí abilékọ tó jẹ́ ara rẹ̀ gbé tó ṣe ń béèrè fún 50 million naira owó òtúsílẹ̀ ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ báyìí o tòun ti ọ̀rẹ́kùnrin rẹ̀ nílé ìtura àṣírí ti tú ẹ wá gbọ́ báṣírí arábìnrin náà ti tú báyìí o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó ti fọwọ́ òfin mọ́ arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Oluchi àtàwọn mẹ́rin míì lẹ́yìn tó sọ fún ẹbí rẹ̀ pé òun ti bọ́ sọ́wọ́ ajínigbé o àwọn ajínigbé sì ń béèrè 50 million naira gẹ́gẹ́ bí owó òtúsílẹ̀ nílé ìtura kan làwọn ọlọ́pàá kò gbèrègbè ti mú arábìnrin náà pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ lẹ́yìn tó ti sọ pé wọ́n jí òun gbé o agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó ASP Eno Ikoedeme ó ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta wípé wọ́n jẹ́ kínní oṣù kẹfà ìṣẹ̀lẹ̀ náà wáyé àtẹ̀jáde náà ní ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Tony Ngbonwa tó ń gbé ní òpópónà Agbor nílùú Benin fi tó ọlọ́pàá létí wípé wọ́n ti jí ìyàwó òun o arábìnrin Oluchi Ngbonwa ẹni ọdún márùndínláàádọ́ta gbé lọ o ọ̀gbẹ́ni Ngbonwa sọ fáwọn ọlọ́pàá wípé ẹnìkan tó pe òun lórí fóònù ń béèrè fún 50 mílíọ̀nù náírà 50 million naira gẹ́gẹ́ bí owó òtúsílẹ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá sọ pé ní kété táwọn gbọ́rọ̀ náà ní àwọn bẹ̀rẹ̀ ìwádìí láti mọ ibi tí obìnrin náà lè wà káwọn lè dóòlà ẹ̀mí rẹ̀ o ASP Ikoedeme ní iṣẹ́ ìwádìí ọlọ́pàá ló jẹ́ káwọn fọwọ́ òfin mú ọkùnrin kan tó ń jẹ́ Israel Ability ẹni ọdún 28 lópópónà Agbor ó ní lọ́wọ́ Israel ó làwọn ti bá fóònù Oluchi o ẹni tó jí ara rẹ̀ gbé lọ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé pé Israel ló jẹ́wọ́ fún ọlọ́pàá wípé arábìnrin Oluchi ló gbìmọ̀ pọ̀ pẹ̀lú òun wípé kó ń béèrè fún 50 mílíọ̀nù náírà owó òtúsílẹ̀ lọ́wọ́ ẹbí òun o lẹ́yìn tó ti purọ́ wípé wọ́n ti jí òun gbé lọ ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé iṣẹ́ ìwádìí náà ló ti gbé àwọn ọlọ́pàá dé ilé ìtura kan tó wà níjọba ìbílẹ̀ Ekuwani nípínlẹ̀ Delta níbi tí wọ́n ti fọwọ́ òfin mú Oluchi nígbà tí wọ́n fọ̀rọ̀ wá Oluchi lẹ́nu wò ni ó jẹ́wọ́ wípé lóòótọ́ lòún jára òun gbé láti gbowó ó sì tún mú àwọn ọlọ́pàá lọ sí ilé Ochukundem Nwandia ẹni ọdún 38 tí wọ́n jọ gbìmọ̀ pọ̀ ṣiṣẹ́ náà iléeṣẹ́ ọlọ́pàá nínú ilé náà ni wọ́n ti ṣe fídíò tó ṣàfihàn bí wọ́n ti fokùn so Oluchi lọ́wọ́ káwọn ẹbí rẹ̀ lè lọ wá owó wá gbogbo afurasí ọ̀daràn tó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Oluchi ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ̀ báyìí o iléeṣẹ́ ọlọ́pàá tó rí ìbọn nínú ilé tí wọ́n ti mú àwọn afurasí náà ẹ̀wẹ̀ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó CP Monday Agbonika ti lu àwọn ọlọ́pàá tí wọ́n ṣiṣẹ́ àṣeyọrí náà lọ́gbọ̀ ẹnu ó wá kìlọ̀ fáwọn aráàlú wípé ìwà ọ̀daràn gidi ni o kí ẹnikẹ́ni eléyìí tó bá jíra rẹ̀ gbé lábẹ́ òfin ìwà ọ̀daràn gidi ló hù irú ẹni bẹ́ẹ̀ yóò sì fojú winá òfin ìròyìn fún ti àkókò ikú ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fèròǹgbà ìsábàlá àríwísí o ẹ ṣeun bẹ́ẹ̀ sì ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi àti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá ẹ̀. a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣòní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣe ni kò ṣe ni kò pẹ́ tó kọ́ aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.